ẹ dúró ná, báwo ni Aisha bó ṣe di ìyàwó Muhammadu Buhari lọ́dún 1989? ẹni ọdún mélòó ni Aisha lásìkò tó ṣe ìgbéyàwó pẹ̀lú Muhammadu Buhari lọ́dún 1989? ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ wa láti ìbẹ̀rẹ̀ fídíò yìí títí dé ìparí bá sì máa mú àtúpalẹ̀ ọ̀rọ̀ wá fún yín nípa ìgbéyàwó ààrin Aisha Buhari àti ààrẹ Muhammadu Buhari. Ó yá o, ẹ jẹ́ á lọ sínú àtúpalẹ̀ ọ̀rọ̀. Otasansan rédíò and TV a wà lórí Facebook àti YouTube bẹ́ẹ̀ bá ṣe ń gbọ́ wa bẹ́ẹ̀ lẹ́ẹ̀ máa wò wá. A kí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò wá tí ẹ̀ dẹ̀ ń gbọ́ wa káàkiri àgbáńlá ayé lórí ìkànnì Otasansan rédíò TV Yorùbá. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ o, etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Eléyìí tí a tún mú wá nínú fídíò yìí òun náà ni àtúpalẹ̀ ọ̀rọ̀ nípa bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ààrẹ Muhammadu Buhari bí ó ṣe ṣe ìgbéyàwó pẹ̀lú Aisha Buhari ní ọdún 1989 lẹ́yìn tí pẹ̀ǹtúká wáyé láàrin ààrẹ Muhammadu Buhari àti ìyàwó rẹ̀ àkọ́kọ́ tó ti di olóògbé báyìí Safinatu. Èyí ló jẹ́ kí ààrẹ Buhari kó lọ fẹ́ Aisha lọ́dún 1989. ẹni ọdún méjìdínlógún ni Aisha wà lásìkò tó fẹ́ Muhammadu Buhari nígbà náà. Ṣùgbọ́n pẹ̀lú ìpèníjà ilé ọkọ àti ti ọjọ́ orí tí Aisha wà nígbà tó ṣe ìgbéyàwó pẹ̀lú Muhammadu Buhari nígbà náà, Aisha ó lo ọgbọ́n ìmọ̀ àti òye Ọlọ́run pẹ̀lú ìfaradà títí tí ìgbéyàwó wọn tó fi ní èso, ìyẹn tí Ọlọ́run fi ṣe ọmọ márùn-ún fún Aisha Buhari àti Muhammadu Buhari nínú ìgbéyàwó wọn. Orúkọ àwọn ọmọ márùn-ún tí Ọlọ́run fi jíǹkí Aisha àti Muhammadu Buhari ó ní Anna, Halima, Yusuf, Sarah àti Amina, léyìí tí í ṣe obìnrin mẹ́rin ọkùnrin kan. Ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù karùn-ún ọdún 2015 ni Aisha Buhari ló di obìnrin àkọ́kọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà nígbà tí wọ́n búra fún ọkọ rẹ̀ Muhammadu Buhari gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀‐èdè Nàìjíríà ní ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù karùn-ún ọdún 2015. Láti ọdún 2015 yìí ó ní Aisha Buhari ló ti di obìnrin àkọ́kọ́ first lady lórílẹ̀‐èdè Nàìjíríà tí yóò sì máa kógbá wọlé gẹ́gẹ́ bí obìnrin àkọ́kọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà nígbà tí ẹni tó jẹ́ ọkọ rẹ̀ ààrẹ Muhammadu Buhari tí yóò máa kógbá wọlé gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀‐èdè Nàìjíríà ní ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù karùn-ún ọdún 2023 nígbà tí sáà rẹ̀ gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀‐èdè Nàìjíríà yóò máa tẹnubodò. Lẹ́yìn náà ni ẹni tí ìlú ṣẹ̀ṣẹ̀ dìbò yàn tí yóò máa jẹ́ bí ààrẹ tuntun fún sáà ọdún mẹ́rin míì lórílẹ̀‐èdè Nàìjíríà, ìyẹn Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, tí yóò máa gba agbára ìṣàkóso gẹ́gẹ́ bí ààrẹ tuntun fún sáà ọdún mẹ́rin míì lórílẹ̀‐èdè Nàìjíríà ní ọjọ́ náà, ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù karùn-ún ọdún 2023.